ẹ̀yin tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ṣe àtúnṣe ètò ìgbésí ayé Muyideen charger ẹ̀dẹ̀ tó ń gbé Muyideen online ẹ wá ń ṣe ìfọ̀rọ̀wọ́rọ̀ ẹni lẹ́nu wò ẹ̀yin náà tó ń dúró lórí pé kárákùnrin ò tún wúwa kó máa bẹ̀rẹ̀ ìwà ìmọ̀ rẹ̀ láti máa bá Àgbàlá Gabriel ló kọjá sẹ́ẹ̀dẹ̀fẹ́ láti bọ̀ tán dáadáa báyìí. ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kúrọ̀lẹ́ ẹ káalẹ́ níbi gbogbo tẹ́ ẹ ti ń gbóhùn wa ẹ káàbọ̀ sí orí Òjíṣẹ́ TV níbi tí a ti máa ń mú oríṣiríṣi ètò wá fún wa lórí ọ̀rọ̀ ayé wa tẹ́yìn náà bá wò ó ẹ fi kọ́gbọ́n àwa náà á wò ó a ó fi kọ́gbọ́n ẹ bá wa like ẹ bá wa share ẹ bá wa comment sí orí Òjíṣẹ́ TV pàápàá jùlọ ẹ bá wa tẹ notification bell so that a bá upload ẹ̀yin lè máa kọ́kọ́ máa rí ohun tí a bá gbé jáde sí orí Òjíṣẹ́ TV ṣé wá rí nǹkan tó mú wá fún wa lénìí ara ọ̀tọ̀ ni ó lágbára mo fẹ́ kẹ́yìn náà jókòó kẹ́ wá lọ wo ohun tí a mú wá fún wa lénìí ó yá ẹ wá lọ wò. wàláì mo travel látàárọ̀ ọmọ wa kan ń ṣèyàwó lónìí mo ń bọ̀ mo wá wọ̀ online mo ń wo fídíò yẹn àsáwọn èèyàn tó ti sẹ́ndì ẹ̀ sí mi rẹpẹtẹ àbá àfọlọ́nsọ́ fọlọ́nsọ́ àwùjọ àwọn olóríire àbí kí ló kọ péjì ẹ ṣàmì pé fọlọ́nsọ́ ti bẹ̀rẹ̀ àbòsí àwọn alálàáfáà ó ti fẹ̀yìn mú kùn ó wá fi àwọn kan ó fi wọ́n ṣe sábọ̀d èyí tẹ̀ ń ṣe yìí kò sọ ìsìláàmù ló kọ gidi wàláì kò sọ ìsìláàmù ló kọ gidi ẹ̀yin ládàbára yín ló kọjá torí àní ìsìláàmù dínú sálàm nǹkan tí wọ́n pè ní ẹ̀sìn ìsìláàmù ní ẹ̀sìn àlàáfíà gbogbo rẹ̀ ẹ̀dá tó bí wàá pèrè ẹ̀ ní mùsùlùmí tá a bá ti rí ìṣe àlàáfíà lọ́dọ̀ rẹ̀ àbí ìwà àlàáfíà tá a rí lọ́dọ̀ ẹ̀ àbí ọ̀rọ̀ ẹnu àlàáfíà ajẹ́ pé ọ̀tá ìsìláàmù ni ọ̀tá ilẹ̀ Yorùbá ni ọ̀tá Nàìjíríà ni ọ̀tá ìjọba ènìyàn nírú ẹni bẹ́ẹ̀. ẹjọ́ tó ní tọ́lọ́hún ẹ̀yin tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ṣe àtúnṣe ètò ìgbésí ayé Muyideen charger ẹ̀dẹ̀ tó ń gbé Muyideen online ẹ wá ń ṣe ìfọ̀rọ̀wọ́rọ̀ ẹni lẹ́nu wò ẹ̀yin náà tó ń dúró lórí pé kárákùnrin ò tún wúwa kó máa bẹ̀rẹ̀ ìwà ìmọ̀ rẹ̀ láti máa bá Àgbàlá Gabriel ló kọjá sẹ́ẹ̀dẹ̀fẹ́ láti bọ̀ tán dáadáa báyìí. gbogbo ẹ̀yin wèrè àfa àkẹtẹ́ ń pè mí lábí aṣọ mo ti àríkẹ́ tó pè mí pé ṣé mùsùlùmí ni wọ́n àbí kìrìsìtẹ́nì láti kọ̀ sáyù náà ntọ́ bá wù mí kí n jẹ́. ẹjọ́ ẹ lọ wòye sí Islam adàlá dúpẹ́ lọ́dọ̀ náà pọ́ ọmọ wa tó sọnù padà dé. ábíkù ni Muyideen tẹ́lẹ̀ ẹrú tó sámúlówó rẹ̀ lọ́wọ́ ẹjọ́ sílẹ̀ yìí tá à ń ṣe yìí sára Islam náà ni. ṣé ká lè rà ní dáwọ́ fún yín ni àbí torí kíni ẹjọ́ kí ni Àgbàlá Gabriel gẹ́ ṣe fún yín gan-an wàláì rọ́bùlìkà arákùnrin yìí iṣẹ́ ọ̀rọ̀ yìí gẹ́ ṣẹlẹ̀ mí tí ẹni nẹ́bà rẹ̀ lọ́dẹ́ pọ̀pẹ́ fúláṣí ẹ̀ bẹ̀lẹ̀ pé ó pè mí àmọ́ ṣe bí èèyàn lòun náà ṣe bí èèyàn làwa náà ẹlẹ́wọ̀n yìí sí Islam àgbẹ̀tẹ́ bá fẹ́ fi ṣe ni ẹ sọ fáyé tẹ́ ẹ bá ní sèrè lára tẹ́ ẹ bá lásìkí láyé rẹ̀ ní fún yín bẹ́ẹ̀ bá dẹ̀ lásìkí lára ẹ lulẹ̀ Muyideen àwọn àfáà yìí dẹ̀ fẹ́ fínísì ayé ẹ wàláì wọ́n fẹ́ bà ayé ẹ jẹ́ ni ẹ jẹ́ kí n sòótọ́ ọ̀rọ̀ kan fún yín o ṣé sòótọ́ ọ̀rọ̀ fún yín ìrìn àjò àbòsí ọdún àwọn àfáà lọ parí sí àfẹni tó bá ń ṣe tọ́lọ́ ń bá ṣe tán tó fẹ́ là Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ti sọ pé alẹ́ àṣìdù láàyàṣùdù
gbogbo oníkẹta gbogbo ẹlẹ́gẹ̀ ànábì ni wọn ò ní ṣoríire sallallahu alayhi wa sallam ẹlẹ́wẹ̀yẹ sí Islam alhamdulilayi adàtí láwọn kẹtẹ́wọ́ gbà ẹjọ́ kí ni ìfọ̀rọ̀wárà ẹni lẹ́nu wo wèrè olórí burúkú ìtẹ̀ dẹ́wò yẹn because kò yé mi ọ̀rọ̀ tẹ́ ti kọ́ nínú ilé pé ìtẹ́ fẹ́ kọ́ sọ̀rọ̀ ìtẹ́ fẹ́ bírè ọ wá sọ̀rọ̀ débì kan èyí náà sọ pé jáfì yìí ń lẹ̀ náà èyí tẹ́ ẹ ṣe yóò lè pẹ́ yín èyí tẹ́ ẹ ṣe yóò lè pẹ́ yín ẹjọ́ tí gbogbo ọba tẹ̀ ń sọ ìgbà Àgbàlá Gabriel ọ̀sẹ̀ náà Muyideen ṣé Muyideen yàtọ̀ sí wèrè ìgbà Àgbàlá Gabriel rí ni kí ni ẹ fi tọ́jú wèrè ẹgbà ni wọ́n fi tọ́jú wèrè ẹ̀dẹ̀fẹ́ máa kọ́ bú anybody lẹ́nu ìtẹ́fẹ́ bẹ́ẹ̀ ṣe nípa Muyideen ẹ ṣe ẹ fi Àgbàlá Gabriel lọ́rùn sílẹ̀ ẹ fi arákùnrin Gabriel ẹ fi lọ́rùn sílẹ̀ ẹ fàyè rẹ̀ lẹ̀ fún ẹ fàyè lẹ̀ fọmọ rẹ̀ ẹ fàyè rẹ̀ lẹ̀ fún ìyàwó ẹ̀ ẹ̀yin náà ẹ wòra yín o ìwọ àfáàfọ́ náà ń sọ ìwọ ló bẹ̀rẹ̀ starting ọ̀rọ̀ àfọ̀rínú ọwọ́ ń fi àwọn dẹ́dẹ̀ wù rẹ̀ dẹ̀dẹ̀ wù rí àfọ̀ kan ó fi wọ́n ṣe kásà lọ́nláìn ayé ti gbẹ́jú gbogbo rọ́bìsì tẹ̀ ń ṣe yìí lọ ayé ti lajú àfáàní àdárù yahumani sá amúnú wà sá àtàrú wàlẹ̀ àìsù àìsáàní sá sọ̀fùwù wà sá àkọ́dàrú. ìwà Muyideen náà bóde oníwọ̀n ló ń fọ tọ́lẹ́ẹ̀tì ìwọ ló ń dírẹ́sì ẹ̀sẹ̀ ń bẹ́ẹ̀ ni sẹ́sẹ̀ ń bẹ́ẹ̀ ni ṣé wọ́n lọ̀gá Àgbàlá Gabriel ni àbí Gabriel lọ̀gá rẹ̀ èmi ń kọ́ ọmọ kéwù nìsín inú ọmọ kéwù mi àwọn kan ni wọ́n wà ní dìpátímẹ́ǹtì bí pálọ̀ àti sitirómù ò ṣe gbọ́dọ̀ dọ̀tí ọmọ kan ló wà ní dìpátímẹ́ǹtì yàrá mi àti bẹtúrúmù mi tí ọmọ tún sí tí ọmọ bá pọ̀ mi bẹ̀ kí lẹ́sẹ̀ níbi yẹn o ẹjọ́ kí lẹ́sẹ̀ ẹ̀yin náà tẹ́ ń gbé Muyideen kiri ẹ̀ lè sọ reality fún ìsìláàmù tẹ́ wẹ̀ sí ṣé ń tẹ́ tó fẹ́ máa fi ṣe ní pé láti máa fi tako Àgbàlá Gabriel láti máa fi bà Àgbàlá Gabriel ló kọjá ẹ̀ẹ́dẹ̀ rántí pé pàdé Ọlọ́run. Olúwa ní yá ayọ́ ànáṣù kódà ànfúsàkún wàhálìkùn náírà wàkúdù ànáṣù wálé ìjára tún alẹ́ ìyá àmàlà àyíkàtún gíláàsù sídàdù láyé àsúná láàmà àmàrà wọn wáyé fún àlùna má yú marun. àti wá sí Islam alhamdulilayi ẹlẹ́yìn foundation àṣeyọrí mi tẹ́ ẹ bá fẹ́ kó ṣe ẹ fi Àgbàlá Gabriel lọ́rùn sílẹ̀ ọkọ̀ Muyideen náà ń kọ́ ẹ̀rọ okun ẹlòmíì kọ́ sí àfi Àgbàlá Gabriel ẹ kọ́ ku ara yín sí ṣé kò ní sọ ní èmú dádì ẹni ẹ̀yin àfáà tẹ́ ń gbé kiri sẹ́yìn ò ló kọ́ ni sẹ́yìn ló kọ́ ni ẹ̀yin náà máa gbọ́ Muyideen wàláì tàláì ọgbẹ́ni yìí òpònú gidi ni ọ́ tẹ́ ẹ bá ti ń pariwo pé Muyideen ju Àgbàlá Gabriel lọ́jọ́ 10 years rẹ̀ kí lè ṣe 20 years ẹ̀ kí lè dẹ́wò 30 years ẹ̀ kí lè dà 40 years tẹ́ wá ń sọ yìí oríire wo ní bẹ́nu ayé rẹ̀ tí ì bá ṣègbà tí Àgbàlá Gabriel wọnú ayé ẹ̀. mo sọ fún mi ọlọ́run ti ń bẹ́lẹ̀ kí n sọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ òótọ́ ọ̀rọ̀ ni reality ni wọ́n sọ pa ẹ̀. tá a bá débi ọ̀rọ̀ ẹ̀sìn òǹkálùkù máa treat duty ẹ̀ òǹkálùkù máa treat ẹ̀sìn ẹ̀. à ń dẹ̀kuru ọ̀rọ̀ kọ́tàláwo ìka ayédè tó ń gbọ́wọ́ rẹ̀ sínú àwo. Muyideen wa sọ pé
àkáǹtì Àgbàlá Gabriel ní gbowó sí, sákàǹtì tiẹ̀ ló máa gbowó sí. Ìwà tó jẹ́ pé o lórí ò nídìí t'Àgbàlá Gabriel fi rí ẹ, sákàǹtì rẹ ni kò gbowó sí. Àwọn tí wọ́n rí ọ ẹ nísìn ṣé báwọn gẹ́gẹ́ láwọn ṣe ń bọ ọ̀pọ̀ àkáǹtì ni, owó tí wọ́n ń fọ nísìn àkáǹtì wo làwọn yẹn ń gbà sí. Bọ́ọ̀dì kọ́ wá dìbọ́ǹkì ẹ̀. Àfa àfọlọ́nsọ tó ló ń lọ fún ìyá rẹ ní 250,000 àkáǹtì ta ló gbowó yẹn sí. Ìyá àlùbáríkà yìí olóríire tó fowó ránṣẹ́ sí ìyá rẹ, àkáǹtì ta nìyá yẹn sẹ́ndì owó sí. Torí dídìrín òpònú ẹ alágàgọ̀ tí gbogbo àgẹ́rẹ́dì ẹ ti yọ, bóyá yín ẹ tó yọ gẹ́ ni òjòrí ẹ ó pé mọ́ kò yéèyàn. Àwọn tí ẹ dẹ̀ wà pẹ̀lú ẹ náà àbòsí tí wọ́n bá ṣe kò jẹ́ kí wọ́n lè sọ reality fún ẹ. Àkáǹtì ta lóru yìí pé Àgbàlá Gabriel ó gbowó sí. Ká tó ṣe Ramadan Ọlọ́run kádàrá kí n bá àwọn ìlú kan kọ́ mọ́sáàsì. Èmi gẹ́gẹ́ bí wọ́n lè gbé kán bá àkáǹtì wa, wọ́n ní láyé bàbá àkáǹtì yín náà ní kí ẹ máa bá ní gbà sí. Mo dẹ̀ gbà síbẹ̀, Ọlọ́run dẹ̀ bá ní kọ́ mọ́sáàsì náà, Ọlọ́run dẹ̀ kàn, Ọlọ́run sólẹ̀kùn rẹ̀, ó so wíńdò rẹ̀ látara àwọn olóríire èèyàn. Kẹ́nìkan máa sọ pé mo ṣe gbowó sákàǹtì mi. Àkáǹtì wo lẹ fẹ́ kí Àgbàlá Gabriel kọ́ máa gbowó sí? Àkáǹtì wo làwọn ayé mọ̀? Èèyàn tó fẹ́ ṣàánú àìmọye èèyàn, àkáǹtì èèyàn mélòó lẹ fẹ́ kọ́ máa péǹtì síta? Ìkànnì ìka gidi ni. Wal aqibatu lil muttaqin. Gbogbo ẹ̀dá tí ó bá ti ronú àti bọ̀tán ayé aláyé lọ́wọ́ o. Gbogbo ẹ̀yin àfáà tẹ́ ń gbé Muyideen ní sájà káàkiri, ẹ lọ ronú àti bọ̀tán o. Ẹ lọ ronú àti bọ̀tán o. Ẹ lọ ronú àti bọ̀tán o. Torí tẹ́ ẹ bá ronú àti bọ̀tán, gbogbo sí olóore tẹ́ ẹ ṣe ó dẹ̀ máa bàjẹ́ sojú ẹ̀mí yín. Kì í ṣe pé o. Ẹjọ́ níṣètọ́rọ̀ Muyideen ní ìgẹ́ bẹ̀rẹ̀, àwọn tí wọ́n worst ju Muyideen lọ wọ́n ń bẹ gbòòrò nu mùsùlùmí o. Àwọn tí wọ́n worst ju Muyideen lọ wọ́n ń bẹ gbòòrò nu kìrìsìtẹ́nì o. Ó yẹ kárí kẹ́ ẹ ti mú kàmí, ó yẹ kẹ́ ẹ ti mú méjì ọ̀ mẹ́ta. Àṣekù Àgbàlá Gabriel náà lè ń ṣe iná lẹ̀ tí láṣeyọrí kẹ̀kẹ́ yìí. Àti ìgbọ́ àti ìrí orí pa orí yìí rẹ kẹ̀kẹ́ lára yín. Ẹ jẹ́ bàbá mi láìkì prógámù yìí. Muyideen yìí èyí torí ọ̀dà lónìí torí ọ̀dà lọ́la, wàláhì orí pa Àgbàlá Gabriel ò lè kú lára ẹ̀. Ta ló mọ ẹgbẹ́ nìkan jẹ́ Muyideen tẹ́lẹ̀? Oríire Àgbàlá Gabriel lọ́rẹ̀. Tó bá jẹ́ pé Muyideen lóríire kẹ̀kẹ́ lára ni, kí ló bá yí orí láti ẹjọ́ yìí? Ẹnu ìṣètẹ́yìn ń gbé kiri yìí, ó yẹ ká ẹ ti máa rọ́rọ̀ mi sọ, ọ̀rọ̀ Àgbàlá Gabriel náà lẹ tó rán. Oríire arákùnrin náà jẹ́ yín náà gbádùn. Mo dẹ̀ sọ fún yín, wàláì ọ̀rọ̀ tẹ́ ẹ bá sọ tó bá against Àgbàlá Gabriel, èyí tí n bá ti rí ni mi ní jáde fún yín. Máa wúru ó dùn mí kò jẹ́sà àwọn làṣùkúrà. Kọ́dà mi ìrètí k'Àgbàlá Gabriel ò kí mi. Mi ìrètí kẹ́dà kò kí mi. Olódùmarè ọba alágbára ni mo retí kó kí mi. Torí pé gbogbo life t'Àgbàlá Gabriel ṣe lórí Muyideen àtẹlòmíì, èmi ò tí ì ríbi tó ti sọ fẹ́nìkan pé wàá gba Jésù sínú ayé ẹ. Tẹ́yìn bá dẹ̀ rí ẹ bá ní post ẹ̀. Àgbàlá Gabriel ò dídì máa súnmọ́ sọ fún ẹnìkankan ní gbogbo inú gbogbo àwọn tí ń ràn lọ́wọ́ pé wàá gba Jésù sínú ayé ẹ. Mi rí. Àbáde ní kìyàmí lílé àṣìṣì aláyẹ fáridùn wàtárìkù lè fáridì mà wà mùsàíkù. Ká dìde ká pín èèyàn ńlá lé ọ̀rọ̀ yẹn ni o.
ẹni ó bá fi ọ̀ràn yẹn sílẹ̀ tí ó bá ṣe kọ̀tọ̀ kọ̀dà bẹ́ẹ̀. mo kí bàbá mi àgbà lọ́sùn àṣẹ Muhammadu kọ́sùn ọlọ́njẹ́ arágbàlagbà pẹ́ ìwọ Muyideen orí ìrì òpè etí iṣẹ́ ti ta sí ọlọ́pọlọ ẹ̀yin náà máa wo ọ̀gbẹ́ni Muyideen ní jìbìtì ó ní wọ́n mú ohun ó ní wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ ó ní àwọn kan wà tí wọ́n máa ń lo ohun méje báwo ni wọ́n ṣe mọ̀ pé àwọn kan wà tí wọ́n máa ń lo ohun méje Muyideen chájà tí ìbá ṣe ipò ọ̀yà oníjìbìtì kódà mi ìgbọ́rú ẹ̀rí pé àwọn kan wà tí wọ́n máa ń lo ohun méje èmi ò gbọ́ rí mi ìgbọ́ rí pé àwọn kan wà tí wọ́n máa ń lo ohun méje ẹnu Muyideen chájà ni mo ti gbọ́ yìí ọmọ akéwu fọlọ́nsọ àbá fọlọ́nsọ ti gbọ́ ọmọ akéwu tuntun ẹ wò ó ẹ fi Àgbàlá Gabriel lọ́rùn sílẹ̀ ẹ dá ikú tí ikú ẹ̀yin àfa Muyideen chájà ẹ dẹ́kun ara yín kú ẹ béèrè ọ̀rọ̀ títí lọ́wọ́ ẹ mú ipa tuntun ètò ìgbésí ayé tí lára rẹ̀ ẹ fi kéṣìṣì Àgbàlá Gabriel ẹ fi arákùnrin lọ́rùn sílẹ̀ ẹ jí òṣìṣẹ́ tó lódùmarè rán èmi ò tí ì rí láìfù kankan t'Àgbàlá Gabriel ṣe tó ti wá sọ pé wọ́n ta ṣàánú yìí wá gba Jésù sínú ayé ẹ. ẹ jọ̀ọ́ tó bá jẹ́ pé Àgbàlá Gabriel bá wírí ẹ jẹ́ ń gbọ́ ẹ sẹ́ẹ̀dì ẹ̀ sí mi ipá Àgbàlá Gabriel wá sọ fún ẹnìkan pé ìwọ tá a ṣàánú yìí o bá a ṣe wá ṣàánú rẹ o wá gba Jésù sínú ayé ẹ kò wírí kí ni wàhálà tẹ kóra yín sí nítorí ẹni ẹlẹ́ni adẹ́rù yọ̀mẹ́ni máa gbọ́ Muyideen bó o ṣe dàgbà tóun kọjú orí ìrí ó tún jù bẹ́yẹn lọ tí wọ́n bá mú ọ wá sílé kéwù mi pé ọwọ́ akéwù ṣé èso tọrọ ó lọ oko ogi ó lọ wági wá tẹ́lẹ̀ àmì ò fi dáná tó ọba lè wájú ó yà lọ fún ara rẹ̀ rà Muyideen tí ẹ bá mú ọ wá sílé kéwù mi kọ wá kéwù kọjú orí ìrí ó tún jù bá lọ ó rò oko àdúgbò oko lẹ́mìíràn ni ó rò ọ̀sán tẹ́mi ọ̀dẹ̀ dúró báyìí lórí ìnàró. Àmì ọ̀gá mi wá rọ́kọ́ Muyideen tí wọ́n bá mú ọ wá sọ́dọ̀ mi wá kéwú tí mo bá gbọ́ bàtà lẹ̀ wá kó dání báyìí ọmọ tún máa dìmú ni ọmọ tún máa dìmú ni gbogbo ẹni tó bá lọ kẹ́kọ̀ọ́ tó ń jí ọmọ lẹ́yìn èèyàn ọmọ ọ̀dọ́ ni ẹrú ni ẹrú ni. ẹrú ni òun fọ tọ́lẹ́ẹ̀tì ìní wọ́n ń sọ ipò wọ́n fọ tọ́lẹ́ẹ̀tì Àgbàlá Gabriel sọ fẹ́yàwó rí ni tó bá tiẹ̀ fẹ́ rí sọ mú yàwó dọ́dọ̀ rẹ̀ ẹ̀ ṣe máa parí kó ń lọ fẹ́yàwó fún ọ. olówó t'Àgbàlá Gabriel gbà 5 naira ọkọ̀ aṣọ tó wọ ọrùn jọ wẹ́ẹ̀dì sí wọn lọ́ra fún rẹ kọ́dà ìbàjẹ́ pé ti rà tí ẹ bù ọ ẹni ó fún ọ ní màálù tó ń sọ ìwọ lọ́mọ àbẹ́gbàlá Gabriel ṣọ́ọ̀bù tí wọ́n sí fún ọ tó ń tajà ń bẹ̀ náírà 5 ọ̀tẹ̀ ọlọ́wọ́ ń bẹ̀ ṣàgbàlá Gabriel ló ń ṣàkáǹtì fún tọ́rọ̀ ń sọ̀rọ̀ wájú àwọn dèdèrìn àwọn náà lè kọ̀rẹ́ tiẹ̀ ipò fẹ́ ta epo pupa sásọ àlà wọn àfún yín lọ́dún 5 àjọ wo bí ẹ bàjá. ẹ má jẹ́ kí n tẹ̀yìn ẹ̀yin àbá àtẹ̀ ń pa Muyideen kiri aládùúgbò wẹ̀ sí Islam amẹ́rin bó ṣe tọ́ ẹ̀tọ́ bó ṣe tọ́ ẹ̀rìn bó ṣe tọ́ ẹ̀tọ́ bó ṣe tọ́ kẹ́ ẹ lè bá a ní àṣebádé oríire lóríire if not so orí a máa jà o orí sí ìjà ojú ògùn lọ. tẹ́ ẹ bá ka gbogbo ìtẹ́yìn rò pé Àgbàlá Gabriel ṣe kódà tẹ́ ẹ bá kalẹ̀
èyí tó ṣe tó dáa jù ọ̀pọ̀jù ń tẹ̀rọ kó ṣe tí ọ̀dà lọ ẹjọ́ sínú ara wọn ìgbìyànjú the effort àbúrò ní sẹ́yìn bàbá àlùbáríkà ara àwọn olóore nu mọ́sáàsì tí mò ń sọ ìgbìyànjú rẹ̀ àkáǹtì mi lọ sẹ́ndì owó sí gbogbo àwọn tí ń sẹ́ndì owó lórí mọ́sáàsì tá a kọ́ àkáǹtì mi ni wọ́n sẹ́ndì ẹ̀ sí. àwọn ará àbáyé ọ̀sẹ̀ mo láwọn ará àbàgọ́ fà àkáǹtì ilẹ̀ wọ́n ní láéláé ẹ̀yin ni wọ́n mọ̀ ẹ̀yin lámọ̀ wọn ọlọ́run lọ́dẹ̀jọ́ mọ̀ wá. ìgbìyànjú sẹ́ndì owó lẹ̀kùn ìgbìyànjú sẹ́ndì owó wíńdò àkáǹtì mi ni ìgbìyànjú sẹ́ndì owó búlọ́ọ̀kù àkáǹtì mi ni ìgbìyànjú sẹ́ndì owó ten bag of cement àti yanrìn 200,000 àkáǹtì mi ni 300,000 àkáǹtì mi ni ọlọ́ndẹ̀ bá wa kọ́. kí ni problem yìí ṣé wà Nurudeen àbúrò ní sẹ́yìn ọlánìyẹsẹ̀ yìí mi ní wáìtì kí ni wàhálà yìí pẹ̀lú àkáǹtì ta lérò pé Àgbàlá Gabriel yóò filẹ̀ ṣé Muyideen nìkan Àgbàlá Gabriel help àkáǹtì mélòó ni ó wà péǹtì online ẹ̀yìn ìka àmì ní ìgbìyànjú mi àbúrò ní sẹ́yìn ọlọ́pàá alukurian ìgbìyànjú lélẹ́yìí kọ́ńfítà ṣiṣẹ́ bí mùsùlùmí sunkún dọ́dọ̀ gbìyànjú yọ rẹ̀ rìbóde bí kìrìsìtẹ́nì dọ́dọ̀ ẹ̀ yọ rẹ̀ rìbóde bọ́nísẹ̀sì dọ́dọ̀ ẹ̀ yọ rẹ̀ ìtàbí fìyà jẹ wá ńlẹ̀ Yorùbá nù kìrìtìsáìsì jẹ ẹ̀sìn wèrè ní ẹ̀yin tẹ́ bá jàjì sáìsì jẹ ẹ̀sìn wèrè ní wèrè gidi ní. ìgbìyànjú òfojú kàmírì ṣebí láìfù mi ni gbìyànjú rí owó tí gbìyànjú ń dé lérí mọ́sáàsì tá a kọ́ ọ fẹ́ wọ 1 million. bẹ́ẹ̀ náà ni Alhaji Ọlábí Sanusi Ajibike bẹ́ẹ̀ náà ni Alhaji Abdulhamid Adéjùmọ̀ àkáǹtì mi ni mo fi lẹ̀ gbogbo oníkálukú tí ń bẹ online tá ń béèrè nǹkan àbí méjì sá àkáǹtì tá la fi lẹ̀. ìwọ Muyideen wo tí ẹ bá ń wá òrìjìnì bàbá alábòsí àwọn àfáà ní o ọ̀dọ̀ àwọn àfáà làbòsí pín sí àti kẹta àfẹnitọ́nà ń bá là ẹjẹ́ sọ direct ẹni tọ́nà ń bá là ní òkú níbi àbòsí àti kẹta ẹ gbọ́ ẹni ogún ń bẹ ń pa àbòsí àti kẹta tó tú àwọn alálàáfẹ́ òsì àfẹnitọ́nà ń bá fàánú gbà nìkan ló kù. ẹ̀yin àbá tẹ́ ń gbé Muyideen kiri àbòsí ti wọ ọ̀rọ̀ yín tẹ̀m̀bẹ̀lẹ̀kú ti wọ ọ̀rọ̀ yín tí ò bá ní wọ ọ̀rọ̀ yín next program ló kù tó yẹ ká ẹ mú orin Gabriel kọ́ ló yẹ ká ẹ tó máa kọ́ mọ́ ìgbà tí ìṣe èpè mú yín ni akọrin mi lẹ́nu ẹ mú project mi fún Muyideen tẹ́ ẹ bá fẹ́ tọrọ nǹkan fẹ́ tọrọ fún àwọn tí ẹ bá fẹ́ pẹ̀ wọ́n ẹ̀pẹ̀ ẹ tí ọba dẹ̀ ní dá sí ò ní dá sí dèdèrè òpònú ẹ̀ ìwọ Muyideen tó ń sọ pé wọ́n ohun rẹ ní ìwọ kọ́ ló béèrè 5 million ṣé wọ́n gẹ́gùn ọ̀ṣọ́ ní dàrẹ́ẹ̀tì báyìí tó ní kọ́bọ̀ mẹ́tọ́ ẹ ẹ̀tọ́ wo ẹ̀tọ́ rẹ ti bẹ lọ́wọ́ Àgbàlá Gabriel ó ní ọbọ̀ mẹ́tọ́ ẹ ẹ̀tọ́ wo lẹ̀tọ́ rẹ ti bẹ lọ́wọ́ ẹ ṣé wọ́n gẹ́gùn òwú jáde lẹ́nu ẹ nígbà tó ń parọ́ márakùnrin tó ní báyàwó rẹ sùn ìyàwó rí ọ̀ǹda ẹni ó fẹ́ yàwó fún ọ bírú Àgbàlá Gabriel ọba tiẹ̀ máa dọ́gbọ́n báyìí ṣe yóò wá jẹ́ni tí ń bọ́ kò ní jẹ́ tó lè lóòdù mílíọ̀n fún bólúbàdàn bá wá wọ níkà ṣé kò ní mẹgbẹ́ bá bẹ ẹni tóun ṣe 20 ọdún tí màálù ti ń sáré kì í ṣẹgbẹ́ sásù kan ọwọ́ ní ẹ̀parọ́ mọ́ ọ ní àwọn kan wà tí ẹ máa ń change ohun àti wú àtàwọn tí ẹjọ́ kọ́ onírọ́tọ̀ ń pa òun
Olódùmarè alágbára ni ó ṣèdájọ́ lórí yín. Ẹ̀yin àfa àtàgbé Muyideen kiri ẹ má gbàgbé ọ̀rọ̀ Ọlọ́run Al-Qur'ani tàjọ kẹ́ o wala yasidu solimina illa asara Al-Qur'ani ni o Olúwa ní wala yasidu solimina illa asara kò sí nǹkan kan tí ó máa ṣẹlẹ̀ nínú ìgbésí ayé alábòsí àfi òfò ọ̀rọ̀ Ọlọ́run ni o Qur'ani ni o wala yasidu solimina illa asara gbogbo ẹ bá jí alábòsí tẹ́ ẹ bá gbúrò pé oríire kún oríire rẹ̀ òfò ni ẹ lọ kíyèsára o ẹ̀yin àbá tẹ́ ẹ wẹ Muyideen mo rí pé fọlọ́nsọ àwùjọ olóríire ó ti rìfáàsì díẹ̀ báyìí ó wá ń ti ẹ̀yin ọmọ rẹ̀ ẹ náà ní sùúrù sí o. Abani nalillahi ibada futanu taraku duniya wa fulifitanu nasaru fiha fala malima ana alaysati liyayi watana jaluha lujata watasu soli aliyamala fiha sufuna soli aliyamala fiya sufuna inna lillahi àfáàní Olúwa ní àwọn èèyàn kan ìbádà fútanu àwọn tí wọ́n gbé torí wọn pẹ́ taraku dúníyà àwọn tá ń sọ wọ́n nẹgínẹtì ayé wọn ní sí díẹ̀bòsí bí ẹ̀yin àfa alábòsí ni Islam kọ́ lẹ́ ń ṣe àbòsí lẹ́ ń ṣe. Wàá fún ní fìtánù wọ́n máa bẹ̀rù àdánwò ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù àdánwò àti ga ọ̀rọ̀ ọ̀run kí ló ní tẹ̀ ń bùkátà kẹ́ńtó ẹ̀ tó ti jakọ́ jábọ́ tí ò bá sínú àkọọ́lẹ̀ gbèsè ayé ìpín ọjà ẹ̀ lè jábọ́ wàláì ẹ̀ lè jẹ́ Àgbàlá Gabriel bọ̀ ibi tó gadé kò yé bọ́ alọ́rú ẹ̀sìn kọ́ lè ta ìsọ ìṣẹ́ tá a bẹ débi ọ̀rọ̀ ẹ̀sìn máa sọ pé mùsùlùmí ni mí kìrìsìtẹ́nì òde lè polówó fún mi pé kí n máa bọ̀ ṣọ́ọ̀ṣì mo sì lè lọ ṣọ́ọ̀ṣì tá a bá ní ìnáwó ṣe kódà tí ìtòwé láwà ní mi bó ṣe lu láìfù ti ọ̀tọ̀ bí ṣe lu láìfù mi ọ̀tọ̀ àlìjẹ́nà wo sì papọ̀ tó o bá rẹ̀ rò pé Ọlọ́run fi mí inú náà ṣé wàá bá mi wà ń bẹ̀ ni nothing concern you. ọ̀rọ̀ ìkẹ́ ọ̀rọ̀ àánú kò ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn Ọlọ́run tó dá wa gẹ sọ pọ́sibù kọ́ lóun rọ̀jò fún mùsùlùmí kọ́mọ́rọ̀ fún kìrìsìtẹ́nì sọ pọ́sibù kọ́ lóun rọ̀jò fún kìrìsìtẹ́nì kọ́mọ́rọ̀ fún mùsùlùmí àbí sọ́nà lè rọ̀jò fún mùsùlùmí kọ́mọ́rọ̀ fún kìrìsìtẹ́nì kọ́mọ́rọ̀ fún oníṣẹ̀ṣe Ọlọ́run ọ̀fọ̀ àlàsáàánú ó kó gbogbo wa pọ̀ lórí àánú ni ó kó gbogbo wa pọ̀ lórí àánú tó bá jẹ́ mùsùlùmí tó bá lágbára àti ṣàánú ìbá jẹ́ kírísítẹ́nì lọ lágbára ìbá jẹ́ oṣooṣù ṣàánú wọn. ẹ̀gbọ́n tí mò ń sọ fún yín ni kírísítẹ́nì ló rán mi mọ́kàsẹ́ mísítà ìgbìyànjú bí oníjọ́ mélòó kan nísìn ẹnìkan pọ̀ mí ọlọ́lá ají kọ́mọdún mo fẹ́ bu ìnáwó 100,000 ló ń tàn bù mí wàláì mi mọ̀ rí ẹnìkan tó lọ́lá ají kọ́mọdún wá sí iye ọ̀rọ̀ yín kọ́ wa lẹ́kọ̀ọ́ ọ̀dẹ̀ múnú ilé wa túra ọ̀nà tó bù mí 50,000. ọ̀rọ̀ àánú ìsọ̀rọ̀ ẹ̀sìn ẹgbẹ́ sọ̀rọ̀ tí mo wá ń sọ yìí sọ́jà mẹ́kẹ́fẹ́ máa bùyàn lówó òótọ́ ọ̀rọ̀ kẹ̀dẹ̀rẹ̀ bí ìsọkúsọ ni gbójú ọ̀tá sí ìpọ́njú náà èmi ó sòdodo wàláì bójú ọ̀tá bá pẹ́ ṣébí ni mò ń wí láàrin ayé yìí
tí ìbá ṣe pàwọn èèyàn sọ pé bàbá ẹ má dà kọ wa ẹ má dà kọ wa ìbá máa dà kọ wọn tẹ́ ìbá máa gbọ́ nìsín. àmọ́ mo mọ̀ pé ọba mi tó ní wọ́n tó ní mí yóò máa bá ránṣí àánú ẹ̀sìn wọn kò ní fi wọ́n sílẹ̀ nígbà kọ̀ọ̀kan. mọ́sálásí tá a kọ́ lábà kópa ké pure water mùsùlùmí fún alówó kìrìsìtẹ́nì fún alówó oníṣẹ̀ṣẹ̀ fún alówó kí ni pírọ́blẹ́mù? àní mò ń sọ fún yín pé àràfà àkọ́kọ́ pé yẹn ọkọ̀ fojú kan ní ọlọ́run 2005 kìrìsìtẹ́nì ló rán mi Mẹ́kà èyí tí ń bẹ lẹ́nu mi owó kìrìsìtẹ́nì mo fi fi yín ẹnu. eyín ẹnu mi kìrìsìtẹ́nì ni owó tó ń tọ̀ fún mi ṣe yín Mẹ́kà kí là ń nira wa lára sí. Muyideen pàápàá jùlọ yín àfa àtẹ̀gbẹ́ Muyideen kiri ẹ dá ikú yín kú kí gbogbo ayé ó rí pé ẹ dá kú yín kú ẹ fi Àgbàlá Gabriel lọ́rùn sílẹ̀. ó ti bá ayé Muyideen débì kan ètò le jù lọ́lọ́run ti lu Àgbàlá Gabriel báyìí sẹ́hun. Àgbàlá Gabriel ti jẹ́ yọ ọmọ pẹ́ nìkan bẹ́ẹ̀ tí ń jẹ́ Muyideen ẹ ṣiṣẹ́ tí lára rẹ̀ ẹ fi Gabriel lẹ̀. ẹ má kẹ ìbínú Ọlọ́run látara arákùnrin yìí o. bákan náà mo ń tẹnu mọ́ fún yín pé àwọn tí ayé wọn burú ju Muyideen lọ wọ́n tún kù nílẹ̀ Yorùbá wọ́n kù l'Ọ̀ṣun wọ́n kù l'Ọ̀yọ́ wọ́n kù l'Ògùn state wọ́n kù Lagos state ẹ bóde ẹ̀yin náà lọ kó bíi mẹ́ta mẹ́rin sọ̀rọ̀ láyìn. wọ́n kù pọ̀ ìgbìyànjú àwọn táyé wọn ti rọ̀ ẹ̀yin àfáàwá yìí náà ẹ bóde ẹ lọ kó wọn sọ̀rọ̀ láyìn tẹ́ ẹ bá ti kó àkáǹtì nọ́mbà wọn ni ẹ fi lẹ̀. àwọn títí ẹ burú ju ti Muyideen lọ́kùnún kìrìsìtẹ́nì. Tabari kìrìsìtẹ́nì tí o mọ pàtàkì Àgbàlá Gabriel ìwọ náà bọ́ gbòòrò lọ sa àwọn èèyàn táyé wọn sá mọ́lámọ́lá bí Muyideen kọ́ gbọ́rẹ́ fún wọn kọ́lé fún wọn mú wọn mọ́ra jọ́ máa bá fọ tọ́lẹ̀tì ẹ jọ́ máa bọ́ gbálẹ̀ ṣọ́ọ̀ṣì ẹ̀yin ìka burúkú yìí. níjọ́ tí Àgbàlá Gabriel tó pẹ́ Muyideen síta tó gbowó fún ibo l'Àgbàlá Gabriel sọ pé wá di Christian òótọ́ ló mú lọ sọ́dọ̀ nígbà tó mọ̀ pé Christian òun kí ló tí ò sọ pé irun ló ń fẹ́ mọ́ kí wọ́n wá bóde nísìnyí pé ebó ń sọ gbà náà pé irun ló ń fẹ́ mọ́ kí ó ti jẹ́ dòdò kò lè dódòdó sọ. ẹ̀yin kan wá sẹ́ẹ̀tì ajá kì ẹ̀ ọ wá ń wí wóróworó gbogbo owó t'Àgbàlá Gabriel gbà náírà márùn ọkọ̀ òun la sówó rẹ ló fi gba ṣọ́ọ̀bù sówó rẹ Muyideen sówó àpò rẹ ló fi rajà sínú ṣọ́ọ̀bù. àfibí sólóore kò ní sọ pé bó bá jèrè kò ní fẹ́ kálòmíràn jẹ o. Ọlọ́run ò gbẹ̀san lára kò mọ̀ọ́rẹ́. gbogbo àwọn àfà ẹ fàbọ̀ sílẹ̀. àwa mùsùlùmí àti mọ̀ pé tí ó bá kú 100 àfà kalẹ̀ agídí láàfin 10 tí ìsalábòsì àárín ayé mo ti ń wuyó agídí out of 100 90 tó kù dey play. iṣẹ́ alálàáfà yìí mo gbéjú síbẹ̀ ni gbogbo aládàmẹ́ pé àsólé mùsùlùmí àtún yawmal qiyamah gbogbo ọ̀rẹ́ àbòsí òkùnkùn ní tó bá dijọ́ gbèndé àlìkìyàmọ̀. mo ní inna lillahi ibadan futanu taraku dunya wàá fúli fitanu
نصروا فيها فلما علم أنا ليست الياي وطنا جعلوا اللجة والتعاسو صلي على عمل فيها سفنا gbogbo tó bá jẹ́ mùsùlùmí tó bá ronú àtibọ̀tán ìwọ tó bá jẹ́ kristẹni tó bá ronú àtibọ̀tán nǹkan méjì tó ṣe pàtàkì jùlọ kọ́kọ́ dì mú Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam dadi Fatima ló sọ bẹ́ẹ̀ Ànábì ní abibu li ahika man tu'ibbu li nafsi abibu li ahika man tu'ibbu li nafsi in tó bá fẹ́ fúnra rẹ̀ ní kò fẹ́ fọmọ làkejì rẹ̀ gbogbo ẹ̀yin àfáà yìí ọ̀rọ̀ tí Muyideen tó ń sọ yìí tí fi against Àgbàlá Gabriel sẹ́yìn náà lè gbà kí wọ́n máa sọrú ẹ̀ sí ìkànnì ìkà gidi ni sẹ́yìn lè gbàrú ẹ̀ Ànábì tá a jọ tẹ̀lé ní àbíbúlé àyíká mọ̀tò ìbùlì náfùsìk ìtọ́ bá fẹ́ fún rẹ̀ ní kò fẹ́ fọmọlàkejì ẹ̀ gbogbo tí Muyideen ní wíwòròwòrò yìí tí ìsẹ́nu wáyàwáyà tí ń sọ̀rọ̀ tí inú dẹ̀ ń bí yẹn yìí sẹ́yìn lè gbàrú ẹ̀ àti ìwọ àfáà tó ń gbọ́rọ̀ lẹ́nu orí ẹ̀ ò pé ìwọ àfáà tó ń gbọ́rọ̀ lẹ́nu sáàfáà dẹ̀ níwọ̀ yìí ṣe ìbẹ̀rù Ọlọ́run dẹ̀ ń bẹ lára rẹ báyìí alukura Olúwa ní inna akramakum inda Allahi atqakum gbogbo ẹni tí ó bá ti bẹ̀rù Ọlọ́run èèyàn yẹyẹ ni ìwọ àfáà ìsọ ọ̀dẹ̀ bẹ̀rù Ọlọ́run báyìí àfáàfọlọ́sọ àwọn ọmọ tí wọ́n ń gbọ́rọ̀ lẹ́nu Muyideen yìí àfáàfọlọ́sọ yìí náà lẹ́rán wọn sẹ́yìn lẹ́rán wọn ní kẹtẹkẹtẹ àti rádàrá tí wọ́n ń ṣe yìí. sẹ́yìn lẹ́rán wọn ẹni àti wọ́n Muyideen sí Islam ẹ mú wáàsí ẹ máa gbé ẹ̀tẹ̀ ẹ máa ṣe wáàsí fún ẹ fi Àgbàlá lẹ̀ ìtẹ́ bá bá ṣe fún ọ̀tá tí ń ṣe fún ni ẹ máa post sáyé ẹ fi ọ̀rọ̀ Àgbàlá Gabriel lẹ̀ arákùnrin ti gbà fọ́lọ́hun lára Muyideen ó ti sin lọ́n lára ẹ ti gbomi lójú ẹ̀ ẹ gbomi lójú Àgbàlá Gabriel ẹ kó bànújẹ́ bá ya rẹ̀ gbogbo àwọn arúgbó inú ṣọ́ọ̀ṣì wọ́n ń larí mọ́rí fẹ́ kún kí lè tún fẹ́. Mrs. Olúwaṣeun àbúrò ní sẹ́yìn ẹ ní rárí ẹ ní dàmú kí lẹ tún fẹ́. Òpònú àti dìdìrìn wọ́n wá jọ ń gbé ọ̀rọ̀ síra wọn òpònú àti dìdìrìn ẹgbẹ́ ẹyà Muyideen àgbọ̀ntànsọ ẹ̀rẹ́ wa ní sẹ́ẹ̀rí àkáǹtì Àgbàlá Gabriel òun ni wọ́n wá fowó sí náà àkáǹtì baálé ilé yín náà sẹ́ndì owó sí i. Torí wọ́n máa ń ju owó sákàǹtì ọmọ orí ìrìn ìwọ ọmọ elépo ṣe bí gò rẹ ló tún ti tún fọ́n ebe ni pé wọn ò ju owó sákàǹtì rẹ lójú odúró díẹ̀ lọ́dọ̀ Àgbàlá Gabriel èmi mo tún máa ń fọ tọ́lẹ́ẹ̀tì rẹ̀ ṣé bá ọmọ sádà ní máa tọ́jú àyè ọ̀gá kéde yìí ń kú wa s'Àgbàlá Gabriel ṣe ń yàgbé ara ni ṣé tọ́lẹ́ẹ̀tì rẹ̀ sọ yàgbé orí ẹ̀ ni akọ́mọlẹ́kọ̀ọ́ lèmi ẹ gbọ́ pálọ̀ mi sí ti rúùmù mi àáfàá kan ní máa mójútó kò gbọ́dọ̀ dọ̀tí yàrá mi bẹtúrúmù mi ó ní kẹnu ọmọ akéwù mi ti máa mójútó omi ò gbọ́dọ̀ jà ń bẹ̀ táìsì ara àgẹ̀ náà sì gbọ́dọ̀ dọ̀tí ṣé bó wá ṣiṣẹ́ àlùbáríkà ni kí ló tẹ̀ yẹ̀yẹ̀ tẹ̀ yàkà báyìí ṣé bó ń kálukú yìí náà kọ́ ọmọ ń sẹ́ ọmọ tí ẹ bá fi ọ̀dọ̀ yìí tọ́ wá kọ́sẹ́ kọ́dà bó jẹ́ ẹgbẹ́ bàbá yín sẹ́ẹ̀ ní ránṣẹ́ bó bá jẹ́ ẹgbẹ́ bàbá yín sẹ́ẹ̀ ní ránṣẹ́ àfáàní kọ̀ dímù sítáàsì
aláfọ́dìlì wálìdí wà iná ìlànà mi wálìdí sì wà sára. Ó ní màá ti àpọ́nlé ọ̀gá mi, iyì ọ̀gá mi, respect ọ̀gá mi, màá fi síwájú tàwọn òbí mi. Àpọ́nlé ọ̀gá ó ju tòbí lọ. Àgbàlá Gabriel ní lídàrí olọ̀gá ẹ̀. Ṣé kò ní ránṣẹ́ ni? Ṣé Àgbàlá Gabriel ṣé ò ní rán Muyideen níṣẹ́ ni? Àpẹ́ ó ju Muyideen jẹ́ Àgbàlá Gabriel lọ. Ọjọ́ orí ìwèrè tó ní kí lórí ire tó fi ṣe òǹkà kàlẹ́ndà waste product. Tó sì wúrà àbúrò ní sẹ́yìn. Òǹkà kàlẹ́ndà ọjọ́ orí wọ̀ lọ́jọ́ orí Alhaji Sikari Barrister. Ó ní bẹ́ẹ̀ bá di ogójì ọdún ẹ̀ tí ọ̀gbọ́n bó lọ́gọ́rùn ọdún ìyá ni ó jó nítàn. Ṣebí náà ní ń dààmú Muyideen. Ṣebí ní dààmú rẹ̀ yìí. Àfáàfá ló ń sọ ọ̀rọ̀ Muyideen online program ni ẹ fàbòsí ilẹ̀ lórí ẹ̀ kẹ́ ẹ lè láṣeyọrí. Ẹ mú orin Àgbàlá Gabriel kúrò lẹ́nu. Ẹsẹ̀ ń tẹ́ bá fẹ́ ṣe ẹjẹ́ á rí. Ẹjẹ́ yóò rí. Ọkọ̀lé fún. Wọ́n ti sọ́ọ̀bù fún. Òótọ́ gbogbo àlà ń sọ pé kọ́bámọ̀ ni kò yọ ọkọ̀ sí pàrọ́mẹ́ntì ẹ̀. Ṣé nígbà tí ẹ la foundation ṣé Muyideen náà lo gọ́ọ̀bù ni àbí ọpọlọ rẹ̀ bú àtẹlẹsẹ̀ kì í sọ pé wọn fẹ́ ilé yẹn bí kó tó di pé la foundation kò lè dọ́rọ̀ sọ́ngbà náà ni. Ẹ̀dẹ̀ tí wọ́n etí òjèlé Yorùbá ó tún kó sinmi náà rẹ̀ náà ìjà ẹ̀sìn wèrè iná lẹ́mọ̀ ìjà ẹ gbàgbé ìfẹ́ ọba tó dẹ̀ níwá gan kò fi ẹ̀sìn pín ìkẹ́ rẹ̀ fún wa. Ẹ máa gbọ́ ẹlòmíì ò kírun rí ẹlòmíì kò lọ ṣọ́ọ̀ṣì rí kódà ẹlòmíì kò ṣẹ̀ṣẹ̀ rí ọlọ́dẹ kó orí ńlá fún sì kẹ ìyẹn tó ń kọ́ kí lẹ́ ṣe o ṣé kó kí ọdún ẹ̀ kú o. Ṣé máa kó kẹrẹ̀ kú o ọlọ́run tó jẹ́ pé ó lè ṣàánú ẹni tí ò dé mẹ́sáàsì rí tí ò dé ṣọ́ọ̀ṣì rí tí ó dẹ̀ máa control bílíọ̀nù táàfọ́ ó dẹ̀ máa gba àwọn gàrí tí pásítọ̀ máa gba àwọn ẹ̀pà kó tó jẹun. Ọba tí ò ṣe gbé ń jàmọ̀ lọ́lọ́run. Ọba tí ẹ máa gbọ́ wàláì láìfù tẹ bá sọ tẹ bá yà against Àgbàlá Gabriel èyí tí ń bá rí ni mi ní fèsì fún yín. Wàláì Rabbul Kaaba èyí tí mi bá rí ni mi ní fèsì fún yín. I'm not a Christian, I am a real Muslim, but kí ni wàhálà yìí pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn? Tẹ bá fẹ́ jí sẹ́yìn rere yóò ọ̀bíà Muslim ẹ̀sìn wá ẹ̀sìn pọ́nbélé ẹjọ́ kálukú orí kẹ́kẹ́ kan bẹ̀ èyàn lè wo tí ó di Mùsùlùmí látara àgbékalẹ̀ yín. Kí ni àtòrí pé ẹ fẹ́ ká yí orí tẹ́ máa bùkátà kẹ́hìn tó ti gan jábọ́ àti ga ọ̀rọ̀ ọ̀run ẹ bẹ̀rù Ọlọ́run àti ga ọ̀rọ̀ ọ̀run àti ga ọ̀rọ̀ ọ̀run àti ga ọ̀rọ̀ ọ̀run kéèyàn tó lè bọ́ àárín ayé kó ló ń fẹ́ kọ́lé fún yẹn káyé ó sì bò ó àwọn tí wọ́n ń sẹ́ndì owó yẹn wọ́n máa gbé ju àwa tí wọ́n ń bò lówó lọ ṣé àrò pé wọ́n gàn ni ìmísí Ọlọ́run ló bọ́ sí wọn lára àánú wa ní sẹ́wọ̀n àánú mẹ̀kúnnù ní sẹ́wọ̀n gbogbo ẹni tó tọ́jú owó rẹ̀ sí bank ó ti sàkáàtì bó ṣe fẹ́ náà inú ètò fẹ́ lò fún rẹ̀ ló tún fi ń sànú ẹrù kò yí sí ni. Ẹsẹ̀ tá a ti gbà sọ́dọ̀ ní ìṣẹ́ alhamdulilayi ẹ bá gbalẹ̀ ẹ kọ́lé fún náà báyìí bá gbẹ̀ ẹran lọ Mẹ́kà
ẹ ra káà fún, ẹ fi Àgbàlá Gabriel lọ́rùn sílẹ̀. Asúlìmù sùlùmọ́ọ̀tù yawmal qiyamah. Gbogbo ọ̀rọ̀ tẹ́ bá fẹ́ bí ẹ kú lórí ọ̀rọ̀ t'Àgbàlá Gabriel. Ojú pọ̀nà t'Àgbàlá Gabriel là ẹ ti ní ìsọ̀nà ẹ fi ilẹ̀ ńlá tuntun tí ń dà ó. Tẹ́ bá tó pé ẹni mú ìdí ní Àgbàlá Gabriel ẹ ṣe lọ́wọ́ kọ tí ń mọ. Ẹ lọ́wọ́ kọ yín mọ ẹyọ Gabriel kúrò lára Muyideen. Ẹ rí pé Muyideen chájà ni mo kọ. Èmi ò ti kọ Muyideen Àgbàlá Gabriel mo ti pẹ́ torí mo ti mọ̀ pé aláìmoore ni. Ewu kọjá kó fẹ́ padà máa kírun tó bá sọ fẹ́ Àgbàlá Gabriel wàláhì arákùnrin yóò ní pé ọmọ kírun yóò máa kí tó bá tún ní àǹfààní lóde yóò tún máa lọ gbà. Àgbàlá Gabriel sí ọ̀sánú àwọn mùsùlùmí ni. Mọye mọ́sáàsì Àgbàlá Gabriel ti ràn lọ́wọ́ ni. Mọye ilé kí ó Àgbàlá Gabriel ti gbódúdú owó fún ni. Wọ́n ìfáìtì ẹ̀ sí mọ̀ nídìí ọlọ́, wọ́n ìfáìtì ẹ̀ sí wà nímọ̀ ọlọ́, ọ̀dà náwó ń bẹ̀. Sọ fún wọn níbẹ̀ kíkún wọn gba Jésù sínú ayé wọn. Muyideen lọ sọ́rọ̀ ọ̀pọ̀ gba 5 million. Ìwọ wo lọ ọ̀pọ̀ gba 5 million? Ọ̀pọ̀ gba 5 million ló ń béèrè pé ẹ̀tọ́ rẹ̀ ń bẹ lọ́wọ́ ẹ̀. Kí lẹ̀tọ́ ẹ̀ ti ń bẹ lọ́wọ́ ẹ̀? Àjẹkẹ́ lánàá ọmọ kú lónìí, ta ni ọmọ pé àjẹ́ àná lọ́pọ̀ ọmọ jẹ́? Bèbí lọ́pàá wa tó ń bá sọ̀rọ̀ ni. Ọpọlọ mélòó ní bẹ lórí ẹ? Ọlọ́pọlọ ayé rí àdàbáhùn. 40 years wasting. Ọlọ́pọlọ àkọ́tí wàhálà tó ń ṣẹlẹ̀ inú kéèjì bàbá Ìjẹ̀bú ló tún wà tó tún gbèwé dání. Àbá àfọlọ́sọ ọmọdé ti sọ fún yín. Ẹsẹ̀ deliverance àbí ọ̀lẹ́ ti máa ń pè é odidi oṣù mẹ́fà kí Muyideen ọmọ fojú kẹsàmà. Láì jẹ́ bẹ́ẹ̀ wórówóró ìtẹ́ǹdáwò kò lè pé ẹ̀yìn ẹ̀ lè jẹ́. Ìwọ tó lẹ́tọ̀ọ́ rẹ̀ ń bẹ lọ́wọ́ èèyàn tó wá lẹ́yìn tó fohùn jọ ni wọ́n ń gbé kiri ṣe dídírín ló pẹ́ wá ní. Ṣé níṣẹ́ tí wọ́n wá yọ̀ sí mùsùlùmí ló tó mọ̀ pé tó fohùn jọ ni wọ́n ń gbé kiri láti iye ijọ́ yìí ò rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀. Ṣé arábìnrin yìí bánú wálẹ̀ bíi tiẹ̀ ló pé gbogbo wa? Òpònú bíi tiẹ̀ ìyá mi Olúwaṣeun òpònú bíi tiẹ̀ ló pé à. Ìwọ tó ń parọ́ pàtó rẹ̀ ń bẹ lọ́wọ́ èèyàn olóòbéèrè 5 million. Olóòbéèrè 5 million. Àbá àfọlọ́sọ ẹ má ta epo sí aṣọ alẹ́ Islam. Ẹ̀ẹ́dẹ̀ lè takò sáṣọ alẹ́ Islam àfi tẹ́ ẹ bá depo síra yín lára. Àfi tẹ́ ẹ bá depo síra yín lára. Ẹ ti wẹ̀ sí Islam alhamdulilayi. Wọ́n ti di Mùsùlùmí. Ẹ mú ojú pọ̀nà tí tuntun. Ẹ fi Àgbàlá Gabriel lọ́rùn lẹ̀. Ẹ má fi ọ̀rọ̀ Àgbàlá Gabriel sọ̀rọ̀ mọ́. Àti fọ́lọ́nsù àtàwọn ọ̀tọ́rẹ́tì ẹ̀. Ẹ dákú yín kú. Ẹ dá ikú ara àti ikú. Ṣé sọ́kọ̀ tí ń dẹ̀ sọ́kọ̀ yìí ọ̀gbà mẹ́sà ni? Ẹ fọ́kọ̀ yìí dáńtẹ́ bá fẹ́ dáná. Ṣebí torí tọ́mọ ọba àdáràn ní fi lóko. Torí tọ́mọ ọba àdáràn ní fi lóko. Ẹ yọ Àgbàlá Gabriel kú ò lára ọkọ̀ Muyideen. Ẹ yọ kú nù tọ́pìkì yín. Ẹ sọ̀rọ̀ ẹlòmíì. Anutu kusainu wa sukutu salama wa isa natokita fala atakun mekisara. Kí lẹ bá kiri gan? Ṣé Muyideen nìkan l'Àgbàlá Gabriel ràn lọ́wọ́ nínú Islam? Àwọn mélòó nínú wọn ló kó lọ ṣọ́ọ̀ṣì?
ṣé Muyideen nìkan ní Àgbàlá Gabriel ràn lọ́wọ́ ní Islam ni tó bá jẹ́ pé òótọ́ lẹ́rọ pé gbogbo ẹ̀yin náà ló yóò kú lọ ṣọ́ọ̀ṣì aláàjì tí òrùjú máa ń dùn sí bàbá mi dáadáa tí òrùjú àbúrò ní sẹ́yìn Àgbàlá Gabriel ló bá bàbá yẹn kẹlẹ̀ sótórí ẹ̀ kí wọ́n wá ṣọ́ọ̀ṣì ni. wọ́n ti jẹ́ pé kírísítẹ́nì Yàgbọ́nkẹ́ lọ́sọ̀gbọ̀ sọ́nà ọmọ ìbọn ṣọ́ọ̀ṣì wọn ni tó ti bí Yàgbọ́nkẹ́ ṣe jẹ́ kírísítẹ́nì sọ ìfẹ́ tí wọ́n wá ṣọ́ọ̀ṣì ẹ̀. àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn kan sọ pé Suebebe wọ́n ní kírísítẹ́nì ni ṣebí gbogbo alágbọ́n tí Suebebe kẹ́ sọ pẹ̀lú burúkú tó ń gẹ́ ti ṣe ẹni ọba lè jẹ́ bọ́ lè jẹ́ kọ́ lọ́ba ní dáríjì àtàtí gbogbo ọmọ fi sá fún kí ló dé ìfẹ́ jẹ́ àpẹ ìfẹ́ padà nílẹ̀ Yorùbá ẹ jẹ́ àpẹ ìfẹ́ ẹ fi ìjẹ̀sìn sílẹ̀ oríire kẹ̀kẹ́ tí ń bẹ bí ìjẹ̀sìn òsì kò sóríire bí ìjẹ̀sìn ìyá ni bí ẹ bá sọ̀sẹ̀lú náà ẹ mọ̀ pé mùsùlùmí la fi ó débẹ̀ àwọn mùsùlùmí náà ní adébẹ̀ àtàtó dì nira mùsùlùmí la fi ó débẹ̀ kí ni pírọ́blẹ́mù wa kí ló ta fẹ́ gbàgbé ìjọmọ nìyẹn kí ló ta gbàgbé ìjì ọmọlúwàbí àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì àti oníṣẹ̀ṣe ṣe bọ́ máa Ádámù àti Àwáwù ni a ṣe bí Ádámù ni bàbá wa Éfà Àwáwù ni ìyá gbogbo wa kí ni wàhálà ọmọ bàbá kan náà jọ ni wá ọmọ ìyá kan náà jọ ni wá ọmọ bàbá kan náà ni wọ́n ọmọ ìyá kan náà jọ ni wá ṣebí Ádámù àti Éfà náà ni ìpìlẹ̀ gbogbo wa. ibi nìpìlẹ̀ wa ẹjọ́ àbá àfọlọ́sọ gbogbo tẹ̀sẹ̀ pátá Ọlọ́run jẹ́ egúnlẹ̀ ayọ̀ ẹ láti yọrí lórí Muyideen ẹ fi Àgbàlá Gabriel lọ́rùn lẹ̀ ọ̀rọ̀ yìí Alhaji Abdulrahman Oríyọmí Hamzat ó play maturity ni ẹgbomijé lójú Oríyọmí náà kéèsì Muyideen ní gbomijé lójú Oríyọmí bí Àgbàlá Gabriel ṣe tó pẹ̀lú ipò rẹ̀ pẹ̀lú iyì rẹ̀ pẹ̀lú alátọ́nà fún pẹ̀lú òbùkún tọ́nà fún láàrin gbogbo ayé ní ti ń sunkún náà gbogbo ẹ̀tọ́ náà bá fẹ́ fi ẹkún parí ayé ẹ fi arákùnrin ìlọ́rùn sílẹ̀ gbogbo ẹtí ọba ti fẹ́ fẹ́ kó parí ọ̀rọ̀ ayé ẹ̀ Àgbàlá Gabriel fi ilẹ̀ ẹ máa tírìtì kéèsì mi ìtẹ́ bá fẹ́ sínú ayé Muyideen ẹja yọ gbọ́ ibi ẹ bá ẹ fi Gabriel ilẹ̀ ẹ fi ilẹ̀ ẹ lífàn di Àgbàlá Gabriel don't kill am Kùránì gẹ́ni àlùfítínẹ́tù asádùmínà lè kátìlì ìdààmú ìṣẹ́gbẹ́ ẹkú náà ìdààmú kì í ṣẹ́gbẹ́ ẹkú ẹ fi Àgbàlá Gabriel ilẹ̀ ẹ wá ìtẹ́ bá fẹ́ ṣe nù ayé Muyideen ni ẹ jẹ́ sọ́ọ̀tì màlúwa láṣẹ ẹ kọ́ńfàtíà ẹ kọ́kọ́ lọ fi ilé kéwú náà kọ́ lọ kéwú ẹ dájọ́ wàlímọ̀ rẹ̀ ẹjọ́ ṣe wàlímọ̀ ẹjọ́ ṣe wàlímọ̀ Quran ẹjọ́ ṣe tafsir ẹ àdábà rẹ̀ kọ́mọ ń kéwú ṣe gbọ́ èyí tí mo sábẹ̀ kí ẹ kọ́kọ́ mọ̀ ní pé báárà kan lọ́kàn tẹ́ kọ́kọ́ gbà fún ẹ kọ́kọ́ lọ ṣàtúnṣe ayé rẹ̀ ológun mọ́dẹ̀ sọ fún yín ẹ mú Muyideen lọ gbàdúrà lọ́dọ̀ Àgbàlá Gabriel ọ̀sẹ̀ ìṣẹ̀dá Àgbàlá Gabriel ọ̀sẹ̀ kíni ọ̀sẹ̀ ìṣẹ̀dá Àgbàlá Gabriel wàlá
alánà yìí arákùnrin kan pè mí ó ní bàbá ó ní mùsùlùmí lòun tẹ́lẹ̀ ó lòun ti di kìrìsìtẹ́nì àbí ìsàlẹ̀ ní Friday ni ó ní àmọ́ pẹ̀lú prógámù yín ó lòun fẹ́ wẹ̀ sí Islam ní Friday àná mo ní òsì wàhálà èbó ti sáyé dẹ̀rọ lọ́nà ìta wà náà lè wẹ̀ sí Islam a dẹ̀ pẹ́ra fídíò kọ̀ ọ̀yà gómìnà léwẹ̀ wíkẹ́lì mà báyìí ọ̀yà ṣe báyìí ọ̀yà ṣe báyìí ọ̀dẹ̀ wẹ̀ sí Islam ó lóun ti padà sí ní Islam torí pé tẹ́lẹ̀ mọ́bẹ̀lẹ́ yìí ṣe o mọ́mìlá à ń ṣe mùsùlùmí ò tọ́ mọ́ba kìrìsìtẹ́nì lórí mi Mẹ́kà kìrìsìtẹ́nì lórí mi Mẹ́kà bó ṣe rí nìyẹn 2005 ẹwọ́dún náà ọmọ tá a bí ń gbà náà ti lọ ní ọkọ kìrìsìtẹ́nì ló rán mi Mẹ́kà kìrìsìtẹ́nì paraku bàbá tó bí ó tàn kìrìsìtẹ́nì ìyá kìrìsìtẹ́nì òun náà kìrìsìtẹ́nì ọkọ kìrìsìtẹ́nì kìrìsìtẹ́nì ló rán mi Mẹ́kà ìgbìyànjú èyí ẹnu mi kìrìsìtẹ́nì ni sẹ́ni yẹn ni má ṣe mùsùlùmí tèmi ni mo ń ṣe Islam ń kírun mi. àìmọye dáadáa mi lọ́lọ́run tó ń gbọ́ owó onítọ̀ ń ṣe fún wa. tọ́lọ́ máa kọ́kọ́ fi kọ́kọ́rọ́ ọkọ̀ lé mi lọ́wọ́ kírísítẹ́nì ló rà bùn mi. ìgbìyànjú ẹni tí mò ń sọ tó ra mọ́tò bùn mi yìí mi ìgúnṣẹ́ fún ọ wàhálà mi ìrìnàtú fún ọ kọ́dà mi ìṣàdúrà fún èmi ń bọ̀ tèmi láti travel ní 2008 mo dẹ̀ wà nú mọ́tò tá a wọ̀ bọ́ọ̀sì mo rí tọkọ̀ yẹn ní fọ́ọ̀tì mo dẹ̀ sọ bọ́ọ̀sì pé kọjọ́ mo fẹ́ tọ̀ ìtọ̀ ọ̀dẹ̀gbọ̀n mi ẹni tí mò ń wò lójú gbóhùn torí kó jẹ́ obìnrin tèmi ti láwà ní mi mo dẹ̀ lọ́ba. mo dẹ̀ lọ bá obìnrin ní ilẹ̀ tí súnkí ló mú ọkọ̀ yìí àsórí bátìrì ọkọ̀ rẹ̀ lọ yọ mo wá bá orí bátìrì yẹn mo dẹ̀ forí bátìrì sí i lẹ́bá stáàtì ọkọ̀ lọkọ̀ bá dáhùn lẹ́ẹ̀kan náà ó là fà ó ní sẹ́ mọ̀ mi tẹ́lẹ̀ mo lé mi ọmọ yìí àmọ́ ṣe bí èèyàn ní èèyàn lèmi náà. àgbọ̀ Princess BT mo ní ẹbẹ́ èèyàn ní èèyàn lèmi náà ọlọ́dẹ àfẹ́ ìjọ fún mi nọ́mbà yín n bá fún nọ́mbà nígbà tí ó di sí bóyá ọjọ́ kẹta ọjọ́ kẹrin mo ló ń tàn tó dé òní bàbá bó lẹsẹ̀ mẹ́rin pé bátìrì ní sí ọkọ̀ mi ẹ̀mí mi sáni bátìrì ṣe ẹ̀ ń lo mọ́tò ni mo ní lórí ṣe ẹ̀mọ mọ́tò wa ni mo ní ìmọ̀ wà bó lẹsẹ̀ wá mọ̀ pé bátìrì ní sí ọkọ̀ mo lẹ́mìí mi kẹsàn pé ká lọ bí bátìrì ọlọ́dọ̀ àbá tẹ́ ẹ̀ bá lo mọ́tò rí ara mọ́tò 2008 ọ̀dẹ̀ bùn mi ní 300,000 ni mo bá lọ fi ra Mr. Boost Gallant 300,000 ní 2008 lọ fálù ẹ̀ ẹni ìgúnṣẹ́ fún ìhàntù fún ìṣe kẹ́kẹ́ fún kọjá pé mo ń bọ̀ lọ́ndì road mo pétì pé obìnrin ló wà ń di ọkọ̀ yóò nìkan mo dẹ̀ bọ́ lẹ́nu ọkọ̀ bọ́ọ̀sì tí mo wà. owó kíni adúrú owó yìí bàbá mọ́tò ní kẹfìrà o mo fẹ́ kẹ́yìn náà ọmọ kẹ́ ẹ mọ́ ìjàǹfààní ọkọ̀ látọdún náà di ìsìn lọ́lọ́run ti kó kọ́kọ́rọ́ ọkọ̀ lé alọ́ tá a ti ń rà mí tá ń rà mí tá ń rà mí. ẹjọ́ ṣé ń gbà mọ̀ràn lọ́wọ́ sóní túláwà ní mi ni sóní méjì mùsùlùmí mọ́ ni sóní méjì àfáà mọ́ ni. abibuli ayika ma tuyibuli nafsik anabi ni tó bá fẹ́ fúnra rẹ̀ ni kò fẹ́ fọmọ làkejì ẹ ṣé bẹ́ẹ̀ mi náà lọ́mọ làkejì yín ẹ̀yin náà lọ́mọ làkejì mi.
ẹjọ́ torí tọ́lọ́hún ẹ fi Àgbàlá Gabriel lọ́rùn lẹ̀ afáfọ́ náà sọ ọlọ́run ní fi sílẹ̀ o èyí tẹ́ ń ṣe lórí Muyideen mo bẹ̀ náà pọ́ lọ́wọ́ fi yìn ín kò ní padà fi bó kọ yín jẹ́ tí ọ̀bá wa ní bó kọ yín jẹ́ ẹ̀yin àti Muyideen ẹ fi Àgbàlá Gabriel ilẹ̀ fàlẹ́ akùfàrífù lè àlè àkìlà tùsí nídìí gẹ́rì láì ṣe àn tàtẹ́dì bàtà àṣàǹbáyé ṣe kéré tó ata àṣàǹbáyé bó ṣe kéré tó ẹ̀bùn àti àṣẹ àti pòtọ́ náà fún ojú ti tòmátì lọ o bá a ṣe lè jo tòmátì mu tá a jẹ tòmátì lẹ́nu kò sẹ́ tó tó bẹ́ẹ̀ tó lè jẹ ṣàǹbáyé o àṣẹ ọlọ́mbẹ lẹ́rù kálukú tọ́tọ́tọ́ mọ́dẹ̀ ti sọ ti pẹ́ àlẹ́ sí ọlọ́run o ara wa láṣẹ tá ìrìbìnú ọlọ́run o ara wa láṣẹ tá ìrìbìnú ọlọ́run o ìtẹ́ bá fẹ́ dẹ́wò fún Muyideen ẹ máa dẹ́wò direct ẹjọ́ Àgbàlá Gabriel kò nú oko ẹ̀. èyí náà ti rí ohun tí a mú wá fún wa lénìí ẹ bá wa like ẹ bá wa share ẹ bá wa subscribe sí Orí Òjíṣẹ́ TV ẹ bá wa tẹ notification bell sílẹ̀ tá a bá tún mú àwọn àkọ̀tun wá fún wa ẹ̀yin lẹ́ẹ̀ kọ̀ọ̀kan máa rí títí di ìgbà tá ò tún máa pàdé lórí Òjíṣẹ́ TV ó dàbọ̀.